Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv was Swoby. ẹ jẹ́ mo dúpẹ́ o ọjọ́ náà kò lé ní kí n máa sọ̀rọ̀ ìyá rẹ̀ mọ̀ ìdòwú ẹ wo dúró tí mo dúró yìí ìjókòó tí mo jókòó yìí ìyá rẹ̀ ń bọ̀ ní o ìyá rẹ̀ ń bọ̀ ní o torí mélòó ọdún ti lọ mi ò fi yọ̀ wọ́n ìyá ẹ̀ ló ń tọ́jú mi o jíjẹ mímu iná lílò owó oṣooṣù oúnjẹ ojoojúmọ́ ló ń gbé wá fún mi ìwọ ọlọ́run má dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ o ìdòwú ìyá rẹ̀ ń bò ò ní ṣìṣe ò ní ṣìwà fún ò ní bọ́jọ́ lọ́jọ́ lọ o aṣọ òyìnbó kò ní fàyà aṣọ ìpínlẹ̀ rẹ̀ ò ní tí o ìwọ fọ́ pàwù ìwà fìrìyìn ẹjọ́ bì lẹ́gbọ́rọ̀ ọlọ́run ìyá rẹ̀ ń bò. Inú mi dùn ayọ̀ mi kú o lẹ́yìn tí mo wọlé ìyá rẹ̀ mọ̀ kò sí tó máa ṣe ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ nítorí pé wíwà láàyè mi àtàwọn ọmọ mi ìyá rẹ̀ ń bọ̀ ní o òun ni o jíjẹ mímu ni kí n sọ ni tó bá bá mi ṣiṣẹ́ ìgbà mi máa di tọ́jú 30,000 kí n wí ìyá kí ni kò ní o ní ìwé kúlẹ̀ ju ẹ̀lájọ́ kò síbi kan jáde kò gbowó láàmì rí o kò gbowó láàmì o kò gbowó láàmì o ìwọ ọlọ́run Ẹlẹ́dùmarè ìyá rẹ̀ mọ̀ ìdòwú máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá kò sí ní tó máa ṣe ẹ́ o kò sí ní tó máa ṣe ẹ́ o nítorí èkìní tí ìgbìn bá ṣu báyìí ó fàyà ẹ̀kọ́ ni bájàgbá bá ṣu ó fàyà ẹ̀kọ́ ni ọjọ́ tí àkèrè jù pọ́n tó bá di tágbò ló ń kọ̀lẹ̀ pa ìyá rẹ̀ mọ̀ láti ní lọ ó ní ṣiṣẹ́ ó ní ṣìwà ó ní tójú ilẹ̀ mọ́lẹ̀ bá
bárìkì ṣẹ́gi bá ṣẹ́gi orí àná àti gbé ọ̀tá ìdílé ìyá ẹ ọ̀tá ìdílé bàbá ni ọ̀tá láàrin ẹgbẹ́ ni ọ̀tá láàrin ìjọ ni tó bá sọ pé ibo ló máa gbà ìlà lọ́nà àgbẹ̀ni Agbako ẹnìkan yọ lẹ́nu. mi ò mọ mo ti jókòó irọ́ mi ò lè ṣubú. ìyá rẹ̀ ń bọ̀ ní oògùn ní kí má sàmì oògùn lórí ìbòmí ní èrè ló dá. àbí ó ti mú bẹ́ẹ̀. ó ní ṣiṣẹ́ ó ní ṣìwàrù ó ní ṣílẹ̀ ó ní bọ́jọ́ lọ́jọ́ aṣọ ìlú ẹ̀lú fẹ́ àtàkùnrin olùtí. ẹnikẹ́ni èèyàn kéèyàn lóbìnrin ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ gbẹ̀bí ẹni tàbí ọ́bì wọ́ọ́rọ́wọ́ ni tó bá gbé irú ẹ ilà aṣọ fún. ìrora ni ayọ̀rọ̀ àgbà o ohun tó ń ṣe ní kó máa ṣe ohun tó máa ṣe o ohun tó máa ṣe o. ẹ ṣe ẹ kú ìbámidárò ara mi ẹ dúró àgbẹ̀. ohun tó ìbọn mi ọlọ́bẹ̀ ẹgbà jóni ìyàrá jíjà ní ìdí ẹ̀. sọ́gọ́ ni mi bí ìjẹ́ ìbánà abogiruru bí oyin ìjọba mi ìyá máa lójú èmi abẹ́lẹ́ ìbòjà bí ẹ̀. Ojúgbọ́ ẹ ṣe o, oyin ṣiṣẹ́ o, oyin ṣiwá. Bàbá o, bàbá o, bàbá o, Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o, Olúwa dá bàbá sí. Ẹgbẹ́ rí. Bàbá o, bàbá o. Ẹ̀kọ́ ní sókè ní ilé mọ́ wà. Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o, Olúwa dá bàbá sí fún wa. Ẹ bá ti gbẹ̀gbẹ̀rẹ̀, ìwọ́lẹ̀ yìí ò máa ju ilé àdúrà lójoojúmọ́. Wọ́n rí ìlọ́nà ilé àdúrà wọn máa gbẹ̀gbẹ̀. Ààrẹ tún ti ń lọ. Wọ́n tún máa wí pé bàbá àdúrà ní ọjọ́ sí. Ìwọ náà bá wí yẹn o, Ọlọ́run mi. Ṣó wa máa wò mí nírọ̀lẹ́? Máa jẹ gbogbo ayé bò ẹ mọ̀lá. Jẹ́ kẹ́lu lè gbọ́rọ̀ lójú ọ̀tá mi. Bẹ́ẹ̀ni mi sọ fún wọn pé wọ́n nìkan lọ bá wúlá. Lójú ẹlẹ́gàn bàbá kan nílé. Lójú wọn dákúdà lọ́la lọ́gbọ̀n lẹ́sẹ̀. Èyí ni o fẹ́ o, Ọlọ́run mi. Ṣó wa máa wò? Ó yá tàtúwátú lè lé. bàbá Agbako yìí pẹ̀lú ìyá rẹ̀ ń bò wá bára wọn débi. Mo dúpẹ́ o. Ẹ ti gba ọgbọ́n bíi gbogbo nǹkan ṣe wá sí ibi ọgbọ́n. Gbogbo ẹ̀yin tí ẹ jókòó lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lórí lálejò. Inú mi dùn láti bá yín pàdé lónìí. Ṣé ẹ rí ìyá rẹ̀ ń bò? Èèyàn tọ́lọ̀ ń dá ló tún dá ara ẹ̀ ni. Nítorí kí ni? Ṣé ẹ rí ẹni tó bá ní tó bá lòun ò ní, òun sì fún sọ̀rọ̀ ẹni. Ìyá rẹ̀ bò kò mẹ́nìkan náà kì í ṣe láàánú. Bí mo ṣe dúró yìí, ẹ̀yin mi lè ká tán ní nǹkan tó ti ṣe fún mi tètè sí ayé mi. Ṣùgbọ́n èmi kọ́nà ọlọ́pàá ẹ̀ bí kì í ṣe Ọlọ́run ọba. Mo dẹ̀ mọ̀ ẹ́ pé ní agbára Ọlọ́run ní agbára ìdùnmọ̀ wọn ní tọrọ lọ́kàn ayé wọn, wọn ní tọrọ lọ́kàn ayé wọn, wọn ní tọrọ lọ́kàn ayé wọn. Ní ìdílé ìyá wọn a máa rọ́wọ́ yọ, ní ìdílé bàbá wọn a máa rọ́wọ́ yọ, láàrin ẹgbẹ́ láàrin ọgbà wọn a máa rọ́wọ́ yọ. Ayé ò ní sọ wọn ti táwọn wọlé o, ní agbára Ọlọ́run. Gbogbo ẹni tẹ̀lé ẹ̀rọ gbàdúrà ká náà ní agbára Ọlọ́run hàn ní fẹ́nikẹ́ni sàwátì láàrin yìí o, ní agbára ìgbìmọ̀ ìyá máa rí mọ́ ìyá máa rí lò, lágbára Ọlọ́run wọn ní wáńsí láburú. Bẹ́ẹ̀ ni ó jáde ọ̀rọ̀ jáde àtẹ̀lé o, bẹ́ẹ̀ ló máa rí ẹ ṣé o. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.